ẹ̀mí èṣù lè lò yàn o ẹ̀mí èṣù lè lò yàn energy méjì òun là ń lò nínú ayé we have the dark energy and the light energy that is ìmọ́lẹ̀ energy ìmọ́lẹ̀ àti energy òkùnkùn àwọn méjèèjì ló dẹ̀ jọ ń ṣiṣẹ́ bákan náà bí energy ìmọ́lẹ̀ ṣe ń produce títí ẹ̀ jáde bẹ́ẹ̀ náà ni energy òkùnkùn lòun náà ṣe ń produce jáde that's why tó fi jẹ́ pé a ní àwọn kan tẹ́ pé their heart and mind is always dark dúdú birikiti lẹ̀mí wọn a ní àwọn tó jẹ́ pé kò síbẹ̀ ṣe lè treat wọn tó they are always pure at heart so energy méjèèjì yẹn ló jọ ń ṣiṣẹ́ bákan náà bí àwa ṣe sọ wípé èmèrè ni wá o àwa ń ríran a máa ń ní nǹkan bẹ́ẹ̀ náà làwọn dark energy náà ṣe ń ríran táwọn náà ń lo ẹ̀mí so àìmọye ẹlòmíì tó lè wọnú ẹ̀mí tó jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ló ń bá arìnrìn àjò tó ti ń bá tutukutu táàdẹ̀ máa san tí ò right àìmọye. Alore TV Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. Ifá ń gbáyé lọ gbẹ̀rí ọmọ Ifá ń gbáyé lọ gbẹ̀rí ọmọ àwọn èèyàn ń wọnú ìṣẹ̀ṣe ọpọlọ àwọn èèyàn ti ń ṣí iye wa ti ń sọ àti realize wípé ọ̀pọ̀lọpọ̀ irọ́ tí wọ́n ti pa fún wa láti kékeré nípa ẹ̀sìn àjòjì so àwọn nǹkan míì tí ẹ pé wọ́n gbé fún wa ní nǹkan tí ò true ṣùgbọ́n tó yẹ pé fabricated lies ni tí wọ́n kó papọ̀ àwọn èèyàn tí ojú wọn ti ń là ní ìsìn yìí so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń padà sínú ìṣẹ̀ṣe adẹ̀fẹ́lẹ̀ náà àfidúpọ̀ fẹ́lẹ̀ Èdùmàrè àdúrà wa náà dẹ̀ ni pé ìṣẹ̀ṣe á túbọ̀ máa gbilẹ̀ sí i so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. láìpẹ́ yìí ni mo rí fídíò kan níbi tí ẹ̀mí ti gbé ẹnìkan yèyé ajé náà pẹ́ nìyẹn náà ajé náà pé wọ́n ń tú omi sí lójú wọ́n ń tú omi sí lẹ́sẹ̀ wọ́n lọ́ fi ń tù lára tá bá wo irúfẹ́ eléyìí náà lálọ́ àwọn ní white garment tẹ́mi bá gbé bóyá èèyàn wà bóyá ẹ̀mí bá lóyàn wọn á fẹ́ tù lára wọn ní kó bomi sí lẹ́sẹ̀ ṣé kí ni iye kò jọra wọn báyìí ṣé kò sí ìyàtọ̀ kí lẹ rí sí. ó jọra wọn ṣe rí àkànfẹ́ ṣe rí èmi kíní kan ni mo máa ń sọ pé téèyàn bá dé stage kan in spirituality èèyàn ò ní báyọ̀ argue mọ́ ó ní level tí wọ́n máa ń dé in that spiritual realm tẹ́ pé wọ́n máa ń argue nípa ẹ̀sìn àbí nǹkan kan èèyàn kàn máa ignore wọn èèyàn akúrò bẹ́ẹ̀ nítorí pé èèyàn máa wo rẹ̀ nípò pé òun ti mọ a lot of things tí wọ́n mọ̀ so trying to make them understand ó máa dàbí waste of time ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn kan ti fà á lórí TikTok lórí Facebook pé kọ́ máa fi ẹ̀mí burúkú ẹ̀mí omi kọ́ máa fi wé ẹ̀mí mímọ́ tàwọn o ẹ̀mí mímọ́ yàtọ̀ sí ẹ̀mí Ọ̀ṣun à ń tanra wa jẹ ni lórí tá a ti lódodo different language là ń pè different meaning different language là ń pè ṣùgbọ́n the same meaning ni tí ẹlẹ́mìí tí oníṣọ́ọ̀ṣì bá máa sọ wá ní ẹ̀mí mímọ́ wọnú wọn ṣé ẹ̀mí èṣù ẹ̀mí mímọ́ that is clean spirit ṣé ẹ̀mí èṣù wà lẹ́mí tó wà wọnú tiwa ẹ̀gùn òrìṣà làwa máa ń pè but tá bá fẹ́ tanra wa jẹ the same thing ni ọ̀nà tí wọ́n ń gbà àṣìṣe wọn òun ló yàtọ̀ síra wọn the same thing ni ẹlẹ́gùn òrìṣà ó ń sọ èdè bẹ́ẹ̀ náà ni wọ́n ń sọ èdè nínú ìjọ Kérúbù náà ń sọ nínú àwọn ìjọ white garment bẹ́ẹ̀ náà ni ẹlẹ́gùn òrìṣà náà ṣe ń sọ èdè tí wọ́n dẹ̀ ń túmọ̀ ẹ̀ aláwọn tó lè túmọ̀ ẹ̀ náà nítorí pé ẹ̀bùn èdè tá à ń sọ yìí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ nínú àwọn fídíòsì mi kan pé èdè tá à ń sọ kò ń ṣe fún ìjọ kò ń ṣe fún ẹ̀sìn kọ́ ló ní èdè ẹ̀sìn kọ́kọ́ ló ní bí mo ṣe fẹ́ split ẹ̀sìn kọ́ ló ní ẹ̀mí general spiritual gift ni in fact that is why tẹ́fù jẹ́ pé tẹ́ bá lọ sáàárín muslim ẹ̀rí bí àwọn muslim rẹ̀ ẹ̀rí àwọn kan náà tí ẹ̀mí máa ń gbé. àwọn onísúfí. bẹ́ẹ̀ ni nínú súfí tó bá ka láìláì lọ́la àbí tó máa ṣe àwọn tó máa fa àwọn nǹkan kan. tó bá ṣe kọ̀sídà àbí tó bá ṣe síkìrì. bẹ́ẹ̀ni tó máa ṣe síkìrì wọ́n á ní jẹ́sbì gbé wọn. bẹ́ẹ̀ni. the same thing tẹ́ bá lọ sáàárín christian wọ́n lè máa kọrin lásán wọ́n á ní ẹ̀mí mú gbé bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ìṣẹ̀ṣe ó túmọ̀ sí wípé ẹ̀bùn tá à ń sọ yẹn kò ń ṣe wípé ẹ̀sìn lọ́lọ́run fi ń fún yàn general special personal spiritual gift ni kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn so téèyàn mo lè oníṣẹ̀ṣe ó possible kó lọ lẹ̀bùn ní church tó bá dé church kò túmọ̀ sí pé ọlọ́run ṣọ́ọ̀ṣì yẹn ló wọnú ẹ̀ ẹni tó ń jẹ́ muslim ó lè wá sọ́dọ̀ oníṣẹ̀ṣe kó lo ẹ̀gùn kí jésbì gbé kò túmọ̀ sí pé ọlọ́run wa ló kó
kó sí nínú general personal spiritual gift ni anybody ló lè ní kó dẹ̀ ní tí ò lọ ṣọ́ọ̀ṣì tí ò lọ bì kankan tí ò sí ẹ̀sìn kankan ó lè ní nítorí pé ẹ̀bùn àmútọ̀run wà ní. kò sẹ́ni tẹ́mi ó lè lò. bẹ́ẹ̀ ni kò ní ṣe pẹ̀lú bóyá lóòótọ́ àti lódodo o àwọn kan wà tó yẹ kó wọ́n máa ń ṣe iṣẹ́ tọ̀ o wọ́n á ní kán ṣiṣẹ́ tọ̀ kí wọ́n lè kẹ́bùn yẹn kán lè máa sọ̀rọ̀ àbí kán máa fèdè fọ̀ ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé Elédùmarè ti fún ní ẹ̀bùn yẹn láti ọ̀run wá kò ní ṣe pé bóyá ó ṣẹ̀ṣì gbà tó bá lọ ṣọ́ọ̀ṣì mo ní mùsùlùmù tó jẹ́ wípé ó ń ro ẹ̀bà lọ́wọ́ báyìí ó gbé ọmọ rogùn dé ṣọ́ọ̀ṣì ni nígbà tí ẹ̀mí yẹn gbẹ̀mí tí ò gbérí ó di ojú tó fi dé ṣọ́ọ̀ṣì wọn mọ̀ so àpẹẹrẹ wípé Elédùmarè ju gbogbo wa lọ pẹ̀lú ẹ̀bùn tó fún wa ni kò ní ṣe pẹ̀lú church àbí mosque àbí lára ìrírí tí Ọlọ́run bá tó fún yín lára ìrírí tí Ọlọ́run bá tó fún yín pé ẹ ti lọ sí mọ́ṣáláṣí rí ẹ ti ṣe súfì rí ẹ ṣe ìjọ aláṣẹ funfun rí kí ẹ tó padà sínú ìṣẹ̀ṣe lẹ́ni tábà ní ẹ̀mí ń gbéyàn wọ́n fi omi tùyàn lára ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe ní ṣọ́ọ̀ṣì ni ṣé bẹ́ẹ̀ náà ṣe lẹ́yìn náà ẹ̀yin onítìbí lẹ́yìn náà ṣe tí náà ṣé bẹ́ẹ̀ ṣé bákan náà ni. bákan náà ni bákan bá lọ ní sí church tó máa ń tù lára tí ò bá túra bọ̀rọ̀ wọ́n á dá mi sí lẹ́sẹ̀ tàbí kán dá mi sí lára kára ilé wálẹ̀ the same thing ní ọ̀dọ̀ the difference níbi tí wàá ń gbà mí ni wípé tí ẹ̀mí bá gun tí ẹ̀gùn òòṣà bá gun èèyàn tó bá dá mi sẹ́lòmí lára ó tún máa jẹ́ kí ẹ̀gùn yẹn kó strong nítorí pé òòṣà omi ni wọ́n ń pèlè lórí tó máa ń dá mi lé lórí tó ń dá mi lé lórí ó máa jẹ́ kó strong ẹlòmíì dẹ̀ wà omi náà ni wọ́n tún máa fi tù ní ìlànà tìṣẹ̀ṣe náà so the same thing náà ni a kàn fẹ́ gbà fúnra wa àwa kan fẹ́ máa claim speciality tàbí superiority kan meanwhile Elédùmarè tó fún wa kò ká bẹ́ẹ̀ general spiritual gift ni. yèyé ṣé mi èṣù wà ní ṣé mi èṣù lè lòyàn ni. ẹ̀mí èṣù lè lòyàn o ẹ̀mí èṣù lè lòyàn energy méjì òun là ń lò nínú ayé we have the dark energy and the light energy that is ìmọ́lẹ̀ energy ìmọ́lẹ̀ àti energy òkùnkùn àwọn méjèèjì ló dẹ̀ jọ ń ṣiṣẹ́ bákan náà bí energy ìmọ́lẹ̀ ṣe ń produce títí ẹ̀ jáde bẹ́ẹ̀ náà ni energy òkùnkùn lòun náà ṣe ń produce jáde that's why tó fi jẹ́ pé a ní àwọn kan tẹ́ pé their heart and mind is always dark dúdú birikiti lẹ̀mí wọn a ní àwọn tó jẹ́ pé kò síbẹ̀ ṣe lè treat wọn tó they are always pure at heart so energy méjèèjì yẹn ló jọ ń ṣiṣẹ́ bákan náà bí àwa ṣe sọ wípé èmèrè ni wá o àwa ń ríran a máa ń ní nǹkan bẹ́ẹ̀ náà làwọn dark energy náà ṣe ń ríran táwọn náà ń lo ẹ̀mí so àìmọye lómi tó lè wọnú ẹ̀mí tó jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ló ń bá rìnrìn àjò tó ti ń bá tukutu táàdẹ̀ máa san tí ò right àìmọye lómi tó máa jẹ́ pé tó bá wọnú ẹ̀mí nǹkan míì ló máa sọ nǹkan míì tí ò tán mọ́ yín láti sọ àtọ́ fi máa ń jẹ́ pé prophecy ẹlòmíì nígbà míì ó máa ń gbé gbági táwa padà wá disgrace rẹ̀ nítorí bí ẹ̀mí tó wà lára ẹ̀ kò ń ṣe ẹ̀mí tó dé gbà yẹn ní church wọn máa sọ pé ẹ̀mí ìjìnlẹ̀ tó tọ́ ẹ̀mí ìjìnlẹ̀ tó tọ́ ẹ̀mí Ọlọ́run tó tọ́ táwa náà bá fẹ́ bá ẹlẹ́gùn tiwa sọ̀rọ̀ irú ọ̀dọ̀ tèmi tí wọ́n bá lóun gbẹ́gùn máa sọ pé tó bá jẹ́ pé ẹ̀mí olókun tó tọ́ ló wà nínú ẹ̀ ẹ̀mí ìjìnlẹ̀ tó tọ́ tó ríran torí pé àgbénú omi ríran tẹja tó bá jẹ́ pé ẹ̀mí gidi ni báwa sọ̀rọ̀ tó mú solution dání àìjẹ́ bẹ́ẹ̀ panu ẹ̀ mọ́ so ẹ̀mí èṣù náà wà. ìyá wa tẹ bá ní. èṣù tá à ń sọ yẹn kò ń ṣe èṣù títí wá o ẹ̀mí ajogún àwọn ọmọlẹ́yìn èṣù náà ní ká pé wọn àwọn ajogún burúkú ẹ̀mí wọn náà wà tí wọ́n fi ń operate Elédùmarè ló ṣe ilé ayé bẹ́ẹ̀. ìyá wa tí a bá ní ẹ̀mí gbéyàn àbí ẹ̀mí ń lòyàn tára ọba ti wàá tù ú ǹjẹ́ o lè ṣé irú ẹni bẹ́ẹ̀ ò lè padà gásẹ̀. ní experience mi èmi ò rí irú ẹ̀ rí o mi ò wá mọ̀ bóyá ó máa ń ṣẹlẹ̀ nípò mi ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ní wípé tí èèyàn bá fẹ́ wọnú ẹ̀mí nígbà tí mo sì máa ń lọ sí parliament àti experience mi pẹ̀lú ìlànà tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí tí èèyàn bá wọnú ẹ̀mí tí wọn kò bá rí ọ̀rọ̀ sọ nígbà yẹn tá a bá rọ̀rọ̀ sọ tàbí bóyá wọ́n tú wa lára lójijì ó máa ń fa orí fífọ́ torí máa fọ́ ẹni yẹn gan máa ń dùbúlẹ̀ àìsàn lásìkò yẹn tẹ́ pé ara ẹ̀ ò ní yá nítorí pé mẹ́sẹ̀jì tó fẹ́ jẹ́ yẹn wọ́n pa á mọ́ lára
jẹ́. so ó lè fa orí fọ́ ó lè fa kí ara gbóná dé àbí kára lọ tíkọ́tíkọ́ ṣùgbọ́n mi ò gbọ́ pé èèyàn wà nínú ẹ̀ wọ́n fẹ́ tù lára wá gbàgbé jásẹ̀ tí ò bá ní tayé nínú tí ò bá ní pé bóyá ó lọ́rọ̀ kan tó fẹ́ sọ tí wọn àwọn fẹ́ kó sọ bóyá wọ́n wá jù ní bá jiná tù ní o ó wá gbàgbé sọdá yàtọ̀ sí yẹn ṣùgbọ́n wọ́n wá fẹ́ túyàn lára bóyá kò wá tura bọ̀rọ̀ pátápátá wọn á ní ó fẹ́ gorí òkè ìrìn àjò wà wájú ẹ̀ the least tán lè sọ nìyẹn tàbí tán máa wá tu lára by force ló lè tún fa ẹ̀fọ́rí àbí dààmú. Ní báyìí a lè máa rí nǹkan tẹ́ pé ó ń sùn ó ń lálàá ibi tó ti ń rí rẹ̀ ibi tó ti ń bá rẹ̀ ọ̀rọ̀ ara ẹ̀gún òye fúnra ẹni báyìí ẹ fi nọ́mbà yẹn kalẹ̀ kí wọ́n lè láǹfààní àti pè yín nọ́mbà wọn lè pè yín sí. ẹ ṣe nọ́mbà tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni 09035973313 lẹ́ẹ̀kan sí i. 09035973313 òun ni nọ́mbà tí mò ń lò wọ́n ti lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀gbọ́ pé ẹni ayé ńlá kan tí ó ń bọ̀ níwájú kí ni ayé báwo ló ṣe rí báwo ló fẹ́ jẹ́ gan kí ló ka ayé tẹ́ fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni ayẹyẹ tá a fẹ́ ṣe ọdún òrìṣà ni àwọn la pè ní ajéṣìkẹ́mi òrìṣà festival bẹ́ẹ̀ ni a fẹ́ host èmi ni host tí mo fẹ́ host àwọn èèyàn nílùú Ìlọrin níbí báyìí a fẹ́ ṣe ayẹyẹ fún àwọn ẹgbẹ́ a fẹ́ ṣe ayẹyẹ fún àwọn òrìṣà so a máa bẹ̀rẹ̀ láti on the 22 títí di 24 of July oṣù tá a fẹ́ mú yìí òun ni a fẹ́ fi ṣe ayẹyẹ náà so ọjọ́ kọ̀ọ̀kan ló dẹ̀ ní activities ti tiẹ̀ tí a fẹ́ ṣe so bẹ́ẹ̀ ni. àwọn ló ń bọ̀ ta ló fẹ́ kọrin ìjẹ́ ẹ fẹ́ fi hàn joyè ńjọ́ náà. bẹ́ẹ̀ ni a fẹ́ fi àwọn èèyàn joyè a ní àwọn èèyàn tá a ti yàn léèyàn pàtàkì tá a wò wípé ká fi ọlá fún ọlá wọn ká fi ìpín yín wọn a fẹ́ pọ́n wọn lé a fẹ́ yẹ wọn sí a ní àwọn èèyàn tá a fẹ́ fi joyè bẹ́ẹ̀ ni a dẹ̀ ní olórin wa tó jẹ́ aláṣà ìbílẹ̀ bíi tiwa náà tó fẹ́ bá wa kọrin a ní àwọn ìyá lóríṣà àwọn bàbá lóríṣà tó fẹ́ wá a ní àwọn babaláwo tó máa wá gbà wá níyànjú tá a bá wa sọ àwọn ọ̀rọ̀ èyí tí ó tọ́ mọ́ nǹkan à ń ṣe tí Ifá sọ so wọ́n á bá wa sọ so ara so but ó wá ní particular program kan tá a fẹ́ ṣe tó jẹ́ a special night ẹgbẹ́ special night la pè é ìyẹn la mú t-shirt fún àmọ́ àǹkárá náà but ẹgbẹ́ special night yẹn la mú t-shirt fún èyí tó máa wáyé ní on the 23rd of July over the night sí 24th a fẹ́ bọ ẹgbẹ́ ká ṣeré ẹgbẹ́ ká jó ká yọ̀ lálẹ́ ọjọ́ yẹn ká dẹ̀ tún fi àǹfààní béèrè nǹkan tá a fẹ́ fún ẹgbẹ́ ní oúnjẹ in a very big and grand style so a fẹ́ make it so elaborate kó dẹ̀ make sense on the 23rd to 24th la fẹ́ ṣe lóru mọ́jú so gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ gbogbo àwọn tó jẹ́ lérè ọmọ a fẹ́ bọ ẹgbẹ́ tẹ́lẹ̀ àmọ́ bá ti fẹ́ ṣe àǹfààní ni fún wa láti darapọ̀ mọ́ wa nírú ọjọ́ yẹn láti fún àwọn ẹgbẹ́ wa lóúnjẹ láti yẹ wọn sí láti kẹ́ wọn tí mo dẹ̀ mọ̀ pé àní ṣe lásán torí pé àwọn ẹgbẹ́ kan ti promise wa pé àwọn máa dúró dè wá lọ́jọ́ yẹn tá a bá ti wá àwọn ready láti dúró ẹ mọ̀ pé a máa ń àdáfá sí pé báwo la ti fẹ́ ṣe ọ̀nà wo la máa gbé gbà so wọ́n ti fún wa ní assurance pé àwọn máa dúró dè wá o ká àwọn máa wá bá wa pàdé tá a bá fẹ́ ká wá béèrè so gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ́ ìkòkò ẹgbẹ́ sọ́dọ̀ mi gbogbo pátápátá la máa péjọ àwọn tó wà nínú òyìnbó tí wọ́n nílé wà gbogbo náà la máa participate either on live or bóyá fídíò call bákan ṣá so ọjọ́ yẹn gan ni èmi rò pé ó jẹ́ ọjọ́ tó jẹ́ gbòógì jù do on the 22 yẹn a máa bọ èṣù bọ àwọn òrìṣà míì on the 23 yẹn náà láàárọ̀ àti máa bọ àwọn òòṣà lọ tó bá di lálẹ́ yẹn la máa gádà jọ a máa ṣeré ẹgbẹ́ àjò àyọ̀ níwájú àwọn ẹgbẹ́ wa on the 24th òun ní jẹ́ imú so ọ̀nù tá a ti fẹ́ ṣe nítòsí wa bíbáyìí náà ni ó wà so bó ṣe jẹ́ nìyẹn. so ìyá wa tá a bá rí ẹni tí wọ́n ti ń tó ti rí ọ̀rọ̀ ẹgbẹ́ ti ń yọ sí tipẹ́tipẹ́ tí o mọ bóyá fẹ́ balẹ̀ tí o mọ ọ̀nà tó fẹ́ gbà ṣe tí o lè sí Nàìjíríà báwo lè fẹ́ kàn sí ṣé ó ṣe yẹ ká báyọ̀ ṣe láì sí Nàìjíríà ń bí. àìmọye àwọn tá à ń bá ṣe àìmọye àwọn èèyàn tó jẹ́ wípé à ń bá bọ ẹgbẹ́ láti ọ̀nà jíjìn in fact mo majority of àwọn èèyàn tá à ń ṣiṣẹ́ fún gan ọ̀pọ̀lọpọ̀ wọn gan àwọn èèyàn tí àrírí ni wọ́n tẹ́ pé ọ̀nà wọn jìn sí wa a dẹ̀ ń ṣe àmọ́ adúpẹ́ fẹ́lẹ́dùmarè wọ́n dẹ̀ ń dúpẹ́ wọ́n mú testimony wá pé àgbà táwọn ti ń ṣe báyìí so àwa náà inú wa ń dùn orí wúwú ni fún wa so àìmọye èèyàn ò kì í ṣe problem èèyàn wà lọ́nà jíjìn kò sí issue à ṣe bó ṣe yẹ ká ṣe so bó ṣe jẹ́ nìyẹn. lẹ́ẹ̀kan sí nọ́mbà yẹn ká tó máa lọ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí.
lẹ́ẹ̀kan sí nọ́mbà mi ní 09035973313 09035973313 WhatsApp nọ́mbà mi náà nìyẹn. So ẹ ṣeun olóòtú mo dúpẹ́ púpọ̀. ẹ ṣe á máa rí bá o ọjọ́ àkóore o. Alore TV Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.